Ọ̀dà mo fẹ́ fi àkókò yìí kí bàbá wa kó àbọ̀ sí àárín wa. Lákọ̀ọ́kọ́ mo fẹ́ kí gbogbo ọmọ ẹgbẹ́ Yorùbá nílùú Calgary pé a kú oríire àyájọ́ 20 ọdún tí ẹgbẹ́ ọmọ Yorùbá tó ti wà. Pẹ̀lú mi níbí yìí ọ̀kan lára àwọn bàbá wa tí wọ́n jẹ́ olùdásílẹ̀ ẹgbẹ́ ọmọ Yorùbá nílùú Calgary ni wọ́n wà pẹ̀lú mi. Wọ́n máa fọ̀rọ̀ jomi tó rọrọ̀ pẹ̀lú wọn láti mọ bí iṣu ṣe kú bọ́bẹ̀ ṣe bẹ́, báwo ló ṣe jẹ́ tá a ṣe dá ẹgbẹ́ ọmọ Yorùbá sílẹ̀. Bàbá wa, ẹ bá mi dárúkọ yín fún àwọn èèyàn. Orúkọ mi ni Wale Onabadejo, ọmọ Nàìjíríà, ọmọ Yorùbá, àti wà ń lu Calgary ó ṣe díẹ̀. Wọ́n ní ó nasẹ̀ díẹ̀, ọ̀nà ti jìn díẹ̀ tí wọ́n ti wà ń bí. Now, sir, as one of the founding members of the Yoruba Foundation of Calgary, what can you tell us that inspired the establishment of this great association of ours today? Ẹ ṣé o. Ìgbà táwa délùú, èrò tí pọ̀ tó báyìí nílùú, àwọn kan wà náà tá a bá níwájú. Ẹgbẹ́ Nigeria Association ó wà nílùú, ìyẹn ni gbogbo wa ń ṣe. Ìgbà tó wá yá, ó dàbí ẹni pé ẹgbẹ́ ọmọ Nàìjíríà náà ó need support. And àwa Yorùbá, èèyàn dáadáa ni wá. A mọ̀, a máa ń ṣe nǹkan tó ga, nǹkan ribiribi, ṣùgbọ́n a wà very individualistic. Ó yẹ ká mọ̀ bá ṣe máa kóra pọ̀. Wọ́n ní kárìn ká pọ̀, yíyẹ ló ń yẹ ni. Yẹni bá a bá sì dìjọ́ tọ papọ̀, ihò ní ihò náà. Bẹ́ẹ̀ni, ẹ ṣé. Nítorí ẹ̀, nígbà tí year 2004 tí nǹkan rí bó ṣe rí, ni àwọn kan ní ká béèrè lọ́wọ́ ọmọ Yorùbá bóyá rere wà nù ká máa ṣẹgbẹ́ àbí kò sí ọ̀nà ńbẹ̀. So a bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rẹ́ NCAC ló jẹ́ gbogbogbò ẹgbẹ́ ọmọ Nàìjíríà nílùú yìí, ọ̀rẹ́ NCAC. Nígbà tó yá ni tá bá fẹ́ ṣọ̀rẹ́ NCAC tá dẹ̀ fẹ́ fún ní support tó yẹ, gẹ́gẹ́ bá dẹ̀ ṣe sọ tẹ́lẹ̀, kò yẹ ká wà gẹ́gẹ́ bí wọ́n ní igi kan dágbó ṣe. Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni. Wípé a ń láti parapọ̀ ká kóra jọ. Tá bá ṣe yẹn, a lè support ẹgbẹ́ Nigeria Association. A sì tún lè gbé àṣà Yorùbá lárugẹ gẹ́gẹ́ bí ẹgbẹ́ Yorùbá. Ẹni ó bá tiẹ̀ rí bẹ́ẹ̀ ṣe wà yìí náà, ó mọ̀ pé ń gbàṣà lárugẹ. Ẹ ṣé. Ẹ ṣé. Ó dáa, ẹ ṣeun. Bó ṣe bẹ̀rẹ̀, òun la ṣe gbọ́ yìí. Torí pé gẹ́gẹ́ bí ọmọ Yorùbá, bẹ́ẹ̀ ṣe sọ bàbá wa, a fẹ́ràn pé ẹ ṣàjẹ́ ń dúró láàyè mi bí mo ṣe wà yìí. N ò fárìfín, n ò fẹ́ rí kí ọ̀pọ̀lọ tí ọ̀wọ̀ kọ́mọ̀ṣẹ́gì sí ńlá n ò fẹ́. But most times, we realize, especially because of where we are, we need to come together. And a dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín àti gbogbo àwọn àgbààgbà yòókù tẹ́jọ bẹ̀rẹ̀ nígbà yìí. Ó dáa, tá bá wá bojú wẹ̀yìn lọ sí 20 ọdún tí ẹ ti dá ẹgbẹ́ yìí sílẹ̀. Kí ni ohun kan pàtàkì tí ẹ lè wò, bó bá pé méjì náà ẹ lè sọ fún wa, tí ẹ lè wò pé látogún ọdún sẹ́yìn a ti ní àwọn àṣeyọrí wọ̀nyí, kí làwọn nǹkan tá ẹ lè bá wa sọ? Inú mi dùn pé ẹgbẹ́ ti gbòòrò, à ń lé sí, àwọn ọmọ wà, à ń dá nǹkan ṣe, à ń gbé nǹkan ṣe.
tẹ́ bá wo Yoruba language school ọ̀kan ni nǹkan tẹ́gbẹ́ yìí ti ṣe inú wa dùn wípé èèyàn ò lè gbàṣà lárugẹ láì sọ èdè. bẹ́ẹ̀ni. So language school is very important, and inú wa dùn pé ẹgbẹ́ orí yẹn ṣe. Kò wá jẹ́ yẹn nìkan o. Tẹ́ bá wo the succession of leadership nínú ẹgbẹ́, torí ibẹ̀ la máa ti rí bí ẹgbẹ́ ṣe ń gbòòrò sí, bí ẹgbẹ́ ṣe ń ní ìlọsíwájú. Àti bẹ̀rẹ̀ a máa ń bẹ àwọn èèyàn ní pé kán wá bá wa ran ẹgbẹ́ lọ́wọ́. nípa jíjẹ́ ara olóyè ẹgbẹ́. Nípa jíjẹ́ ara olóyè ẹgbẹ́. Ṣùgbọ́n ẹgbẹ́ ti gbòòrò débi pé ó ti ní àṣeyọrí lóríṣiríṣi, débi pé àwọn èèyàn gidi, àwọn èèyàn pàtàkì wọ́n fẹ́ ran ẹgbẹ́ lọ́wọ́, wọ́n fẹ́ gbé ẹgbẹ́ dé next stage. So accomplishment ni. Ó dá mi lójú pé gẹ́gẹ́ bí ẹgbẹ́ yìí ṣe wà, òkè lẹ́gbẹ́ máa lọ. àṣẹ Èdùmàrè. ẹ ṣeun bàbá wa. ó dáa, níbi tẹ́ wá sọ̀rọ̀ dé yìí, kí ni ìmọ̀ràn yín fáwọn tí wọ́n wá jẹ́ olùdarí ẹgbẹ́ lákòókò tá a wà yìí? torí pé onílù ìfẹ́ ó tú o bàbá, olójú ò sì lè máa wo ojú ẹ̀ ńlẹ̀ kí tàlùbọ̀ kò wọ́. ẹ wà lára àwọn tó bẹ̀rẹ̀ ẹgbẹ́ yìí, èròǹgbà ọkàn yín gbogbo ìgbà ni pé ó gbọ́dọ̀ láṣeyọrí. kí ni ìmọ̀ràn yín fáwọn tí wọ́n jólóyè ẹgbẹ́ lákòókò tá a wà yìí? Ìmọ̀ràn mi ò pọ̀. Ìkànnù wọn ni pé ká má wo èyí tá a ti ṣe yanjú. A gbọ́dọ̀ máa wò ó pé ó ṣì kù tá a fẹ́ ṣe. We can't rest on our oars. We must continue to strive for higher and higher things. Number one, Nigeria Association ló ní ilé tá a wà yìí. Màá wò ó pé lọ́jọ́ iwájú ó yẹ kí Yoruba Foundation náà kó gbìyànjú kó níbi tiẹ̀. Ìkànnì yẹn. Ṣùgbọ́n láti lè ṣeé ṣe, màá fẹ́ pé ká bojú wẹ̀yìn díẹ̀, kó má jẹ́ púpọ̀. Ká wò ó pé àwọn ọmọ ẹgbẹ́ kan wà tán ti wá rí tán ò wá mọ́. Ta ni wọ́n? Kí ló fà á tá a fi rí wọn? Ẹ jẹ́ ká gbéra wa lárugẹ, ká kóra pọ̀, ká wá wọn. ẹ ṣeun. tó ẹ̀yin olóyè ẹgbẹ́ lákòókò tá a wà yìí, ìmọ̀ràn lẹ́gbọ́ yìí látẹnu àgbà. ẹ má gbàgbé, Yorùbá bọ̀ wọ́n ní ẹnu àgbà lóbi tí gbó. wọ́n ti sọ̀rọ̀, wọ́n ti gbà wá nímọ̀ràn. ẹ já gbìyànjú ká mú lò, nítorí pé níbi ká ní ìbáṣepọ̀ tó dáa lẹ́gbẹ́ ó fi lọ síwájú. tí n bá wo nínú tẹ́ ẹ ti sọ yìí, nígbà tẹ́gbẹ́ bẹ̀rẹ̀ ẹ̀kọ́jọ́ ẹbẹ̀ ọjọ́ kan làwọn èèyàn fi ń darapọ̀. ní ìsìn gbogbo èèyàn ló fẹ́ mọ̀ bá bó lẹ́gbẹ́ ọmọ Yorùbá, èmi náà lè ràn yín lọ́wọ́, mo lè jólóyè, mo lè ṣe léyìí, mo lè ṣe tọ̀hún. àdúpẹ́ lọ́wọ́ yín bàbá. àgbà ò ní tán lórílẹ̀. Ẹ ṣeun. Olúwa túbọ̀ máa fi okun kún okun yín, gẹ́gẹ́ bí àwọn bàbá wa náà ṣe máa ń sọ, ẹ kó wa jẹ̀pẹ́. Àṣẹ Èdùmàrè. nítorí pé ẹ̀yin tẹ́ ẹ nítàn lẹ́nu, ẹnu yín náà ló yá ti mọ́ gbọ́. torí bí ọmọ ò bá tàn yóò bá àrọ́bá, bẹ́yìn bàbá wa ṣe wí. n ò tó wé pa ń wájú yín o, torí pé àrọ́bá òun ni bàbá àtàn. nígbà tá a bá mọ bó ṣe bẹ̀rẹ̀, kò ní já sínà bá a ṣe ń tẹ̀síwájú. ẹ ṣeun. ẹ ṣe àdúpẹ́ o. Thank you very much. Thank you.